mo kí yín lákẹ́ mo kí yín lóko mo kí yín lọ́wọ́ àrùngún àga ìmọ̀ta tèdè gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá ni mo kí èmi ò lólódì ẹnìkan ẹ kú déédé àsìkò yìí ọ̀dẹ̀ òdùn bí o. ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sójú ìwòran yín lónìí ọjọ́rú ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 Ọmọdásọ́lá Ẹfúníyì lórúkọ tèmi. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ Nàìjíríà ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yóò parí kí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lè jẹ àǹfààní ètò ẹ̀kọ́ nírọ̀rùn. Ìdí rèé táwọn ọmọ ogun 16 fi gbìmọ̀ pọ̀ láti dìtẹ̀gbàjọba ààrẹ Bọ́lá Tinubu o. Ọ̀gágun Musa ti fìdí ọ̀hún léde, inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn òun lẹ́ẹ̀tì gbọ́. Ìròyìn ayọ̀ òun lèyí o. Ní ìpínlẹ̀ Kwara, ológun Nàìjíríà yabo ibùba àwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn tó wà ní inú ìgbèkùn kalẹ̀. NAFDAC ṣàlàyé ìdí tí wọ́n fi fòfin de pẹlẹbẹ, fonogau àtàwọn ọtí inú ọ̀rá mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Àlàyé NAFDAC òdìnú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ní ìpínlẹ̀ Kaduna, 80 nínú àwọn olùjọ́sìn 97 táwọn jàǹdùkú agbébọn jí gbé ní ṣọ́ọ̀ṣì 3 wọ́n mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Ní báyìí ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Àjọ NAFOND tó ń rí sí ètò ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ ti ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ fún sáà ẹ̀kọ́ 2025-2026 yóò parí. Ọjọ́ 21 oṣù kínní ló yẹ kí ìforúkọsílẹ̀ náà parí tẹ́lẹ̀, ṣùgbọ́n àjọ NAFOND ti sún sí ọjọ́ 27 oṣù kejì báyìí. Agbẹnusọ àjọ NAFOND Òṣèyẹmí Olúwatúyì ó ṣàlàyé pé àjọ náà ti ṣí ojú òpó ìforúkọsílẹ̀ fún apá kejì ètò ẹ̀yáwó náà lọ́jọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá. Ọ̀gá àgbà àjọ NAFOND Akíntúndé Sọ̀yà ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi síta pé ìjọba ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí láti lè fáwọn akẹ́kọ̀ọ́ láǹfààní láti parí ìforúkọsílẹ̀ wọn. Ọ̀gbẹ́ni Sọ̀yà tún sọ pé àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí yóò tún jẹ́ kí onírúurú àwọn akẹ́kọ̀ọ́ jẹ àǹfààní ètò ẹ̀yáwó ọ̀hún. Ọ̀gá àgbà àjọ NAFOND sọ pé nígbà tí àjọ náà rí i pé àwọn akẹ́kọ̀ọ́ kan wọ́n nílò àkókò sí láti parí ìforúkọsílẹ̀ wọn fún ètò ẹ̀yáwó náà ló jẹ́ káwọn ṣe àfikún ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà yóò parí. Ọ̀gbẹ́ni Sọ̀yà ní àfikún ọjọ́ tí ètò náà yóò parí yóò tún fún gbogbo akẹ́kọ̀ọ́ tó kojú òṣùwọ̀n fún ẹ̀yáwó náà láti jàǹfààní ètò ọ̀hún. Ó wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí kò tíì parí ètò ìforúkọsílẹ̀ wọn fún ètò ẹ̀yáwó NAFOND láti lo àsìkò yìí láti parí rẹ̀. Bákan náà ni Sọ̀yà tún rọ àwọn akẹ́kọ̀ọ́ tí kò tíì forúkọsílẹ̀ láti lo àǹfààní àsìkò yìí. Mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Ọ̀gágun Christopher Musa ló ti ṣàlàyé ìdí táwọn ọmọ ogun 16 fi gbìmọ̀ pọ̀ láti dìtẹ̀gbà ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀gágun Musa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan lálẹ́ ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ 1 oṣù kejì tá a wà yìí. Ọ̀gágun Musa ní àwọn ọmọ ogun tó gbìmọ̀ pọ̀ láti gbàjọba yìí kò ní àròjinlẹ̀ rárá tí a bá wo ipò tí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba tó forí ṣánpọ́n náà tí wọ́n wà. Mi ò mọ nǹkan tí wọ́n ń forí wọn rò tó lè mú wọn rò wípé àwọn lágbára láti ṣẹ́gun iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà gan ti tó láti kọjú ìjà sí wọn láì tẹ̀ tí ì sọ nípa iléeṣẹ́ ọmọ ogun rárá. Nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ọpọlọ wọn kí wọ́n tó jí lọ́jọ́ kan láti rò pé àwọn lè dojú ìjọba àwa ara wa bolẹ̀ báyẹn. Ọ̀gágun Musa ṣàlàyé pé ọ̀gá àgbà ológun kan tó ti dé ipò colonel ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà.
ó ní nítorí wípé kò ní ìgbéga lẹ́nu iṣẹ́ lọ sí ipò tó kàn ló jẹ́ kó ronú ìdìtẹ̀gbàjọba. Mínísítà ní nǹkan tí ọ̀gá àgbà ológun yìí ṣe ni wípé ó wá àwọn ọmọ ogun míì táwọn náà kò rí ìgbéga lẹ́nu iṣẹ́ gbà tàbí àwọn tí ibi tí wọ́n gbé wọn lọ kò tẹ́ wọn lọ́rùn kúnra. Ó ní nǹkan tó dùn ó ní pé ọ̀gá àgbà ológun náà ti ṣàkóbá fáwọn ọmọ ogun ọ̀jẹ̀wẹ́wẹ́ tí wọn ò mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ gan-an. Ọ̀gágun Musa ní gbogbo wọn ni yóò fojú winá òfin papọ̀ báyìí. Mínísítà ètò ààbò tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun náà wà lára àwọn tí àwọn ọmọ ogun náà gbìmọ̀pọ̀ láti mú tàbí láti ṣekú pa tí ìdìtẹ̀gbàjọba náà bá kẹsẹ̀ járe. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé òun mú àwọn ajínigbé kan balẹ̀ ní ìpínlẹ̀ Kwara, bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó wà nígbèkùn náà gba òmìnira. Ọjọ́ Ẹtì tó kọjá yìí ní iléeṣẹ́ ológun Nàìjíríà fìdí èyí léde lójú òpó X wọn. Adelé adarí ìkéde níléeṣẹ́ ológun 2 Division Nigerian Army Ọ̀gágun Maureen Ogbuka ló buwọ́lu ìkéde náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí, àwọn ikọ̀ ológun 22 Armored Brigade pẹ̀lú àjọṣepọ̀ ọ́fíìsì olùdámọ̀ràn àgbà lórí ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n jọ ṣiṣẹ́ ọ̀hún láàrin ọjọ́ 23 oṣù kínní sí ọjọ́ 29 oṣù kínní ọdún yìí. Gẹ́gẹ́ bí àlàyé iléeṣẹ́ ológun ilé wa, yíyàbò ibùba àwọn ajínigbé náà ni wọ́n ṣe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Operation Igbódànù. Wọ́n fi kún pé ìgbésẹ̀ náà wáyé lábẹ́ ìdarí àwọn ọ̀gá ológun Chinedu Nnebife àti Nicholas Rume. Ológun Nàìjíríà ní nínú ìkọlù náà àwọn ikọ̀ wa dojúkọ àwọn agbébọn náà nípa yíyàbò ihò tí wọ́n fi ṣe ibùba, wọ́n sì rí púpọ̀ nínú wọn pa. Bákan náà ni àwọn kan ráàyè sáwọgbó lọ pẹ̀lú ọta ìbọn tó bá wọn. Wọ́n fi kún pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn oníṣẹ́ ibi náà fi ṣe ibùba ni àwọn sójà ọ̀hún ti bàjẹ́ pátápátá. Nípa ti agbègbè tí wọ́n ti kojú àwọn agbésùnmọ̀mí yìí, àtẹ̀jáde náà sọ pé Gari Dandi ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ni wọ́n ní ibẹ̀ ni ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ààyè kan tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún fi ṣe ibùba. Yàtọ̀ sí agbègbè náà, iléeṣẹ́ ológun tún ní ikọ̀ náà tún dé àwọn jìngún igbó tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kì í dé tẹ́lẹ̀. Wọ́n bà gbogbo ibùgbé àwọn agbésùnmọ̀mí tó wà níbẹ̀ jẹ́, wọ́n sì dí gbogbo ọ̀nà tí wọ́n lè gbàgbé nǹkan ìjà wọlé. Àfikún kan tí iléeṣẹ́ ológun fi kún àlàyé rẹ̀ ni pé ó fojú hàn pé àwọn ará agbègbè náà kan wọ́n ya agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́, wọ́n ní wọ́n pèsè ìrànwọ́ fún àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n sì ń sọ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ṣe rìn fún wọn. Wọ́n wá rọ aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun dípò àwọn agbésùnmọ̀mí láti lè ran yíyàbò ibùba àwọn agbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́. Àjọ tó ń ṣe àmójútó oúnjẹ àti oògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn àjọ NAFDAC wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn kò fi ìgbà kankan kéde pé kí àwọn aráàlú máa pèsè ọtí inú ọ̀rá padà, tí wọ́n sì tún ṣàlàyé wípé ìdí tí àwọn fi fòfin de títa ọtí inú ọ̀rá náà ní pàtó. NAFDAC ní àwọn kò sọ pé kí àwọn tó ń pọn ọtí má gbé ọtí síta, ṣùgbọ́n òpin ti dé bá ọtí inú ọ̀rá lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà NAFDAC buwọ́lù síta fún àwọn akọ̀ròyìn, ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Christiana Adéyẹyè ó ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti dáàbò bo àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ lọ́wọ́ àwọn ọtí tó lè pani lára yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, bí ọtí inú ọ̀rá ọ̀hún ṣe wà káàkiri tó sì wà fún owó péréte, ó jẹ́ kó rọrùn fún àwọn ọ̀dọ́ láti ní àǹfààní sí ọtí mímu tó sì ń ṣe ọ̀pọ̀ àkóbá fún ọjọ́ ọ̀la wọn. Adéyẹyè ní bí àwọn ti ẹ̀kọ́ kò kí ń ṣe fún ọmọdé sí ara ọtí inú ọ̀rá yìí kò ṣe nǹkan kan tó yẹ kó ṣe rárá, bẹ́ẹ̀ ni kò sì tún wúlò.
Adéyẹyẹ tẹ̀síwájú pé ọ̀pọ̀ òbí ni kò mọ̀ pé àwọn ọmọ àwọn mu ọtí inú ọ̀rá yìí nítorí tí ó kéré lọ́wọ́, owó rẹ̀ kò sì pọ̀ tó sì tún wà káàkiri. Ó wá fi kún pé ọ̀pọ̀ ìwádìí làwọn ti gbé káàkiri ilé ẹ̀kọ́ tí èyí sì ń kọ àwọn lóminú nítorí tí olùkọ́ kan sọ pé akẹ́kọ̀ọ́ kan wà tó jẹ́ pé kò lè jókòó fún ìdánwò láì bá ṣe pé ó mu ọtí inú ọ̀rá. Lọ́dún 2025 ní ilé ìgbìmọ̀ aṣòfin ti pàṣẹ fún àjọ NAFDAC àtàwọn àjọ míì láti rí i dájú pé ẹnikẹ́ni kò ta ọtí inú ọ̀rá lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti inú oṣù kejìlá ọdún 2025. Àwọn aṣòfin náà tún fẹnu kò pé wọn ò ní fún àwọn tó ń ta ọtí yìí ní àyè míì lẹ́yìn àṣẹ tí wọ́n pa yìí. Ọgọ́rin nínú àwọn olùjọ́sìn mẹ́tàdínlọ́gọ́sàn táwọn jàǹdùkú agbébọn jí gbé lọ ní ṣọ́ọ̀ṣì mẹ́ta ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ṣàlàyé pé àwọn olùjọ́sìn náà tí wọ́n jí gbé láwọn ṣọ́ọ̀ṣì tó wà ní agbègbè Kumiwale ní ìgbèríko Kaduna ni wọ́n ti sá kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún. Ọlọ́pàá ní láti ọjọ́ tí wọ́n ti jí àwọn olùjọ́sìn náà gbé ni wọ́n ti mórí bọ́ lásìkò táwọn ajínigbé náà ń gbé wọn káàkiri. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna DSP Mansour Hassan ó sọ fún àwọn oníròyìn pé àwọn olùjọ́sìn ọgọ́rin náà sápamọ́ sáwọn abúlé kan láti ìgbà tí wọ́n ti mórí bọ́ lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé láti ọjọ́ yìí títí di àsìkò tí kò ní sí ewu fún wọn mọ́ láti padà sí ibùgbé wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn olùjọ́sìn náà ló ti lọ fún àyẹ̀wò ara wọn ní ilé ìwòsàn. Bákan náà ni gbogbo àwọn olùjọ́sìn ọ̀hún sì ti lọ bá àwọn ẹbí wọn báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn yóò rí pé àwọn dóòlà àwọn èèyàn 96 tó kù lákàtà àwọn ajínigbé ọ̀hún. tó òníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ kú àìbínú. Ìròyìn Awíkọ́kọ́ tẹlifíṣàn kò ní jù báyìí lọ fún tòní. Ọmọdásọlá Ìfúnníyì lóníròyìn. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa. Ó dìgbà kan náà, ire o.